Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Nínú ṣọ́ọ̀bù ẹ̀yin ọmọ kò níran ẹ bá gbọ́ ó wá ní I still ask her if does not know me olóṣì tó yẹ kó padà sí school if she does not know me ló yẹ kó kàn olódo awáyé má ṣe rí ọmọ if she does not know me diamond gold orúkọ tó sọ̀rọ̀ àìtí òrò ẹ wọ́n ní orúkọ nínú oní bó orúkọ ẹ òrò ẹ kò yé yà ẹ ó jẹ́ lọ sọ̀rọ̀ ẹ ní pàǹdà pàdánù lọ sọ̀rọ̀ ẹ ní pàǹdà pàdánù lọ sọ̀rọ̀ ẹ ní asiniwálé ayé àwáyé má ṣe rere ló yẹ kó o máa pè rẹ because ó wá ní ayé ò ṣe rere. má gbọ́ o I even called my ex name wèrè snob olórí burúkú ìyá ẹ ní wèrè ìyá yẹn ló ń pè ní wèrè yẹn o ìyá yẹn ló ń pè ní wèrè yẹn so you will not come to my WhatsApp with all this that I saw máa fún ìyá ẹ jẹ jù bẹ́ẹ̀ yìí lọ ọlọ́run yóò yálà ìyá ẹ pé mi kọ bullshit ọlọ́run bá ń gbọ́ you see this is my page now tí mo fún ìyá mi ìdẹ̀ tí wàá fún ìyá ẹ rárá o I'll never come for your mama yeah mi ti wà rárá mi ti ṣetán tó ti bá ṣetán mo mọ sẹ̀rí àti máa dá fún ìyá ẹ wo ló fún aláyé bàjẹ́ tó bá ń jà lórí social media kò tí yé yá it should not be your own títí ẹni pé you are selling bó bá lọ sẹ́ni platform I'm selling hair I'm selling bread I'm selling food I'm selling this I'm selling that is your own business. Your business should not, you must not hate nobody because you don't know if on my platform, maybe your customer is there. You don't know if on your mobile platform, your customer is there. You don't know. You're not supposed to hate on anybody. Because of who? Because of Lizzy. Ole! Ole! Ó ti gbọ́ pé fẹ́ nìkan ní 500,000 ọmọ olè. Ọmọ lákìsà, ó máa di speaker last. I'm telling you. Ọmọ tó ṣe láàánú tí ò máa nú. Bí Sọjí ṣe fún ẹ lówó náà ni ó bọ́ síta lórí burúkú ẹ wá tẹ̀ sí lójú náà ni. Ó wá tẹ̀ sí Sọjí lójú ni. Nítorí ẹ lówó yóò ṣe pẹ́ lówó ẹ. Ló ṣe padà sínú ìyà nínú ìṣẹ́. Ló ṣe wà nínú ìyà ló wà nínú ìṣẹ́. Òun ló ṣe bẹ̀rẹ̀ sí ní bú àwọn èèyàn lórí social media. Ó wò bóyá èébú ó máa mú ẹ lọ sókè ni. Ó máa mú ẹ wá sílẹ̀ pátápátá ni tó máa di jálajàlá nínú ayé. Ìwọ lófo. Ó ṣe mú ìyá ẹ síta tó bá jẹ́ pé o ní ìyá láyé ọmọ bọ́ntrowé. Ìwọ ọmọ bọ́ntrowé ọmọ wèrè. Tó bá ní ìyá láyé wàá máa pe màmá Bọ́lá ní wèrè. Ìyá tó bí o mọ̀ pé wèrè ni tó sọ ẹnu sínú gbó. Ìyá ẹ sọ ẹ sórí àkìtàn ni. Ìyá tó bí ó sọ ẹ sórí àkìtàn. Tí ìyá ò bá kí ń ṣe wèrè, wá wá bú mọ́mí ọba ńlá ní wèrè. Àwọn tó sọ yín ó pọ̀ ju ìyá láyà ẹ lọ. Ó mọ̀. And go, I told my gym, kini kan mi ò mọ̀ nǹkan tó mean. She said she know me. She just did what she did, blah, 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 blah. I greeted Lizzy and Anjorin, way be celebrity. Who told you that Lizzy is a celebrity? Who told you she's a celebrity? She's a nuisance. Lizzy is a nuisance. Have you ever seen any celebrity going mad on social media? Behaving nuisance the way Lizzy is behaving? Have you ever seen any celebrity? Láti máa gbé ẹni ọmọ ṣépè. Lizzy is not a celebrity. Aláyé bàjẹ́ olè, ọ̀dọ́kọ. Aṣẹ́wó no be work, domitila lomo. Go. I greeted Lizzy before this were start she on social media. She hugged me. Immediately, I told her, you look so adorable in person. Coming from someone as skin is flawless and perfect head to toe without earrings, smiling and snappy with everyone that came.
Immediately, this woman is nobody. Olórí burúkú ẹni tó níwú business mi tó lọ sí China. Ìyálà ìyá ò tí lọ sí Kotonu nílẹ̀ ńlẹ̀ ńbẹ̀. Ìyálà ìyá ò tí wọ bẹ̀. Kábọ̀sì bọ́ sí kí ìyá ẹ wá lọ sí China. Gbogbo ọmọ tí ìyá yẹn bí pátápátá wọ́n ló wà ní China. Gbogbo ọmọ tí ìyá yẹn bí ló wà ní China. Gbogbo ọmọ tí ìyá yẹn bí pátápátá ló wà ní Canada. Kò sí ọmọ tí ìyá yẹn ò bí tó sí ní abroad. Àwọn ọmọ ẹ̀ ń kàwé labroad. Olórí burúkú ẹ̀. Àwáyé má ṣe rere Natasha. Ó tòṣì Natasha. Àdó tòṣì Natasha. Ani má ṣàwọn Natasha. Obo na àdògán tí gbogbo ayé ń togi sí Natasha. Òfò ló máa ṣe. Tó fi ń pe irú ìyá yẹn ní wèrè. Ó máa ṣòfò ní òfò ni. Be you anything tí ìyá yẹn bá ṣe fún ẹ. O kíyàn kò kí ẹnìyẹn so fucking what? Moza angry. That o kí mi ò kí ẹ. Moza angry. Àìmọye àwọn èèyàn tó máa kí. Kí ló mọ̀ tí ẹnìyẹn ń rò ní àkókò tó kí yẹn tí ò dẹ lóhùn. Ó mọ̀ bóyá ọkùn ẹ̀ wà ńbẹ̀. Ṣé ibi tí mo ti ń sáré gbé ẹja síta, ibi tí mo ń sáré rap, ibẹ̀ ni ma ti rántí pé olórí burúkú ẹ̀ ń kí mi. Mi ò dẹ lóhùn. Ni mo ní dẹ lóhùn. Wọ́n máa tún rojọ́ pé o kí mi ò, wọ́n máa ń rojọ́ pé o kí mi ò dẹ lóhùn. Wọ́n máa ń rojọ́ ẹ̀. Torí ẹ̀ ló ṣe wá kọ essay. Lizzy ló mú ẹ síta. Ó wá kọ essay. Ẹ má gbàgbé incident ẹ bá mi fún yàláyà ẹ̀jẹ̀. Ẹ bá ojú yàláyà ẹ̀jẹ̀. Olófò. Ìjọ tí o ti kúrò nínú ìgbésí ayé Lanre Tẹ́ríba láyé ẹ̀ ti dá. Ayé ẹ̀ ti ní ló ti lókè. Àti ìjọ tó ti kúrò lọ́dọ̀ Lanre Tẹ́ríba ló ti nàgà mú ṣòro Natasha. Ló ti nàgà mú ṣòro. Láyé ẹ̀ ti bàjẹ́. Láyé ẹ̀ ti ṣá málámálá. Ìwọ ọmọ òṣì. Ṣàbíkẹ́ ló máa kí ẹ. Àbíkẹ́ ló máa sọ pé o kí. Ló máa sọ pé kò dẹ́ lóhùn. Wá sórí social media wá máa kọ òṣì orí burúkú tó nǹkan yìí. Wọ́n bí ìyá ẹ̀rẹ̀ kò kọ owó ẹ̀ fábíkẹ́. Ẹ̀yin olórí burúkú. Ọ̀wọ̀ tó bá lè fún Àbíkẹ́ kò yé ìyá ẹ̀. Ọ̀wọ̀ tó bá lè fún Lizzy òun ló yẹ kó fún mọ́mí ọba ńlá. Ó ní jẹ́ kí anybody big ju anybody lọ in your life because you are a business woman. Nobody should be bigger. No love should be given than one love. Tí bá kí ẹ sábọ̀dì tí ó bá kí mi. Why will I start abusing her? For what? Kò mú láti kí mi ni. Why tí máa bínú pé kò kí mi? Tí bá kí Àbíkẹ́ tí ó bá kí mi. Why tí máa ṣe bínú? Kò mú láti kí mi nìyẹn. Kò mean anything. Ó lè mi lè tún kí lọ́la kó sọ pé ọmọdé dé kí mi lánàá mi dá lóhùn ó jẹ́ ń dá lóhùn. Ó lè dé lóhùn lọ́la. Why tó máa wá jẹ́ issue fún ẹ tó bá kí n ṣe pé òun bífù ọba lá. Torí àwọn nǹkan òṣì tó ń tà tí ayé ò mú ẹ. Ó fẹ́ popular ni. Ó yẹ kó popular sí rere ni. Nígbà tó bú Lanre Tẹ́ríba, èèyàn mélòó ló bẹ̀rẹ̀ rajà ní pàdé? Èèyàn mélòó ló rajà nǹkan tó ń tà? Even go òbú ẹ tó ń tà gan èèyàn mélòó ló do? Èèyàn mélòó ló wá do ẹ? Ó ta tobotobo gan owó kò sẹ́ni tó rà. Bí tó máa pa yí ẹ ti bàjẹ́ nìyẹn. Olórí burúkú wá sórí social media máa sọ pass glory. Olówó kí ló ṣe tí owó yẹn ò dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ sìn? Bó ṣe lówó tó, bó ṣe pariwo pé olówó tó. Ṣùgbọ́n wọ́n wá dáwó fún ẹ lórí social media. Ordinary 1 million naira bí èlò ló sọ pé dá fún ẹ lórí social media. Olórí burúkú ò lè gba ṣọ́ọ̀bù 500,000. Ibi táyé ẹ bàjẹ́ dé, ibi tí ìyá mú ẹ dé. Mọ̀mí ọba ńlá tó lè wo ṣùṣù báyìí kó fún ẹ ní 2 million. Mọ̀mí ọba ńlá yẹn ló ń bú. Ipa yí ẹ ti bàjẹ́. Mọ̀mí ọba ńlá ò ṣẹgbẹ́ Ọlọ́run. Mi mọ̀ nǹkan tó dé tán tí mú àwọn boys máa tún sanwó wọn kó yẹ kó nù ẹ́.
kọ́nù ẹ̀ kan wú ẹ lọ́dọ̀ sọ́dọ̀ mọ́ mi ọba lábàá kan sọ pé kó máa bẹ̀bẹ̀. Ẹ kàn máa gbèjà nonsensely tí mo ṣe like ẹ tó ni máa ṣe bá yí ẹ jẹ́ sí lórí social media kò yé ìyá ẹ because ó ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Ìgbà tó máa ń ṣorí burúkú lórí social media bẹ́ẹ̀ náà ni máa ṣe sọ fún ẹ ó ń tajà ní o make sure kọjá ẹ ló ń ta o máa tajà ẹni o máa tajà ẹni o má jájú sẹ́ni kankan o kò sẹ́ni kankan tó ṣẹ̀ kò má tajà ẹ. Àwọn mélòó àwọn tó ń gbèjà ẹ mélòó nínú wọn ló ti ra nǹkan tó ń ta àwọn tó ń gbèjà ẹ mélòó nínú wọn ló ti ra ọjà òṣì tó wá tà lórí social media mélòó nínú wọn ló ti ra àti lórí TikTok ẹ náà mélòó nínú wọn ló ti ra none. It's high time ó dà kó fẹ́ kí page ẹ kúrò lórí Facebook ni page ẹ gangan business page ẹ gangan fẹ́ kó kúrò lórí Facebook àbí is that what you want? Torí pé kò take me ní 30 minutes láti yọ máa yọ page yẹn dànù ṣé kò yé ya wà tún start from the start. Kí ló ń ṣe gangan náà ó ṣí èrè ni ẹni tó ti kọ́kọ́ bímọ fún Láre Tẹ́ríba ó mú yẹn náà bú ni ẹni tó ti kọ́kọ́ bímọ fún ìyẹn tó wà ní London ó mú yẹn ó mú bú ni nítorí pé òun àtàwọn Àbíkẹ́ ń jà ládùn gbogbo nǹkan tí mo sọ fún ẹ má dá sọ́wọ́ social media fi wọ́n sílẹ̀ because òun gangan lè rí nǹkan tó dá lórí page ẹ kúrò kò yẹ saga má fi ó ní má tajà má mọ̀ yẹn láti jọ ọjọ́ yìí má mọ̀ yẹn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi má wá dá sọ́wọ́ tó kàn mí lórí Facebook ó ní súnmọ́ mi kí n sọ fún ẹ pé kó máa lọ ṣe saga Ọlọ́run má jẹ́ ó ní súnmọ́ mi kí n bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ má sọ fún ẹ pé má dá sí saga o kò sí kan tó kàn ẹ o má ṣe títí ẹ lórí Facebook lónìí o má dá sí anybody kò sẹ́ni tó ṣẹ̀ ó mẹ́ anybody wọn rí lórí burúkú ẹ ló lọ́mọ fún ẹ àwọn tó ń gbèjà ló lọ́fẹ́ fún ẹ àwọn tó ti ṣe ló lọ́sàn fún wọn gangan ayé wọn bàjẹ́ ni. Ayé wọn bàjẹ́ ni ìwọ́de kèrè ń sìn tó bá pe lọ́ọ̀yà ń sìn tó bá pe lọ́ọ̀yà ń sìn wọ́n máa fún lọ́ọ̀yà lówó wọ́n máa gbé ẹ kó o nìṣó ní court ta ló fẹ́ dáwó fún ìyá ẹ wọ́n à never shop ta ló máa dáwó fún ìyá ẹ ṣáwọn yẹn tó yẹ pé àwọn gan ṣe bí àdún aládùn ànàbẹ àwọn gan wọ́wọ́ kọ́ọ̀tì kiri ni ṣáwọn yẹn ló fẹ́ dáwó kọ́ọ̀tì fún ẹ àwọn kinní ti dé àwọn UPS ti dé mi fi yín sílẹ̀ guys báyìí mo ní láti yẹ